A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Ìjíròrò àti ìdúnàdúrà lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ń retí kí ó wá sópin lónìí ọjọ́ Ajé bí ààrẹ àjọ òṣìṣẹ́ NLC àti ààrẹ àjọ olókoòwò TUC ṣe ń retí èsì láti ẹnu ààrẹ Bọ́lá Tinubu lórí ìpinnu náírà 250,000 tí wọ́n fi lọ ìjọba. Àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n fi òní ọjọ́ Ajé ṣe gbèdéke tí gbogbo ìdúnàdúrà yóò fi wá sópin lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ọjọ́ Ẹtì tí ó kọjá ní ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ láti ṣàmójútó owó oṣù òṣìṣẹ́ tó kéré jù Tripartite Committee parí ìpàdé wọn níbi tí ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ ẹ̀ka aládàáni ti pa ohùn pọ̀ láti san náírà 62,000 bí ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe ń béèrè fún náírà 250,000. Ṣùgbọ́n àjọ àwọn gómìnà lórílẹ̀‐èdè sọ nínú àtẹ̀jáde wípé owó oṣù òṣìṣẹ́ tí ó bá gara ju náírà 60,000 kò lè lọ títí not sustainable. Ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá sọ wípé ẹgbẹ́ wọn ń dúró de èsì ààrẹ lórí àgbékalẹ̀ Tripartite Committee. Wọ́n ní ààrẹ àjọ òṣìṣẹ́ NLC Joy Ajaero pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ mìíràn kò sí lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́. Wọ́n ti lọ bá wọn kópa nínú ìpàdé ẹgbẹ́ òṣìṣẹ́ tí àjọ òṣìṣẹ́ lágbàáyé ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìlú Geneva, orílẹ̀‐èdè Switzerland. Wọ́n ní bí wọ́n bá ti padà dé ni wọ́n á ní ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ níbi tí wọ́n á ti pinnu lórí ìgbésẹ̀ tí ó kàn lẹ́yìn tí wọ́n bá ti gba èsì láti ẹnu ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Kano ti ṣe ìdásílẹ̀ ilé ìwòsàn sí ìlú Mecca ní orílẹ̀-èdè Saudi Arabia gẹ́gẹ́ bí ara ìgbìyànjú àti pèsè ìtọ́jú tó péye fún àwọn arìnrìn-àjò sí ilẹ̀ mímọ́. Ilé ìwòsàn yìí ni wọ́n ṣe ìdásílẹ̀ láti fi kún ilé ìwòsàn àjọ alámòjútó ìrìn-àjò Hajj NACON kí àwọn arìnrìn-àjò lè ní ìtọ́jú tó péye. Igbákejì alámòjútó Hajj Aminu Hajj àti igbákejì gómìnà ìpínlẹ̀ Kano Aminu Gwarzo ti ṣe àdéhùn láti ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn yìí ní kété tí wọ́n bá padà dé láti Medina láti lọ wo bí nǹkan ṣe rí. Nínú àtẹ̀jáde àná ni adarí ìròyìn fún àjọ arìnrìn-àjò Hajj Ibrahim Shaibu ti ṣe àfihàn yìí. Ó ní alámòjútó ètò ìlera fún àwọn arìnrìn-àjò Hajj ní ìpínlẹ̀ Binta Yusuf ṣe àfihàn wípé wọ́n ti fi òǹtẹ̀ lu ilé ìwòsàn tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní ojúlé 5 ní ìlú Mecca. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé àwọn òṣìṣẹ́ NACON ti ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn ọ̀hún kí ó lè bẹ̀rẹ̀ iṣẹ́. Binta fìdí ẹ̀ múlẹ̀ wípé síwájú àkókò yìí ni gómìnà Abba Yusuf ṣe àtìlẹ́yìn fún ọ̀jọ̀gbọ́n lórí ìlera 11 tí akàwé gboyè Abdulrahman ṣẹ̀ṣẹ̀ darí láti pèsè ìlera pípé fún àwọn arìnrìn-àjò Hajj. Bákan náà ni ó sọ wípé ìpínlẹ̀ Kano nìkan ni ìpínlẹ̀ kan ṣoṣo tí wọ́n fún ní àǹfààní àti ṣe ìdásílẹ̀ ilé ìwòsàn ní ilẹ̀ mímọ́ Mecca. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Edo ti sọ wípé ológun 3 láti iléeṣẹ́ ológun tí wọ́n pín sí Okomo Oil Palm PLC ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Ovia ni àwọn agbébọn yìnbọn fún ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Ìròyìn jábọ̀ wípé kọmíṣánná fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Chris Nehikare ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Wọ́n ní èyí wáyé látàrí bí wọ́n ṣe kó àwọn ọ̀hágilés ní ìjọba ìbílẹ̀ 7 tí wọ́n ti ṣẹ̀dá Edo South Senatorial District. Ìròyìn jábọ̀ wípé gbígbégidí ọ̀hágilés ni ó yọrí sí èdè-àìyedè láàrin ìjọba ìpínlẹ̀ àti ààfin ọba ìlú Benin. Bí ìjọba ìpínlẹ̀ ṣe tẹnumọ́ wípé àwọn kò ní fi ààyè gba àwọn tí wọ́n lé kúrò nílùú yìí mọ́ ni ọba ìlú Benin yarí wípé àwọn ọ̀hágilés wà lára ìṣẹ̀dá ìlú
ìlú. Fún ìdí èyí, ìjọba kò lè lé wọn kúrò nínú ìlú. Lára ìdí tí wọ́n fi lé wọn kúrò nínú ìlú ni wípé wọ́n ní àwọn wọ̀nyí tí wọ́n pe ara wọn ní ọ̀dọ́ ìlú ṣíná bolẹ̀ fún àwọn ológun mẹ́ta tí wọ́n sì ṣe wọ́n léṣe púpọ̀. Fún ìdí èyí, ó wá lérí wípé láìpẹ́ ìjọba yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu láti kojú àwọn adàlúrú tí wọ́n ń da omi àlàáfíà ìlú láàmú. Èyí ń wáyé bí gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ti ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn ológun ní ìlú Benin lánàá láti bẹ àwọn ológun tí wọ́n fi ara pa níbi ìkọlù tí ó wáyé pẹ̀lú àwọn adàlúrú ní ìlú Okomu. Ìròyìn jábọ̀ wípé Obaseki tí ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ yìí lérí láti ṣe àwárí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù ọ̀hún. Gómìnà tí kọmíṣánná fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ ṣaṣojú ṣèlérí láti san gbogbo owó ilé ìwòsàn àwọn ológun tí wọ́n fi ara pa. Obaseki tí ó ní ìpínlẹ̀ ń kojú ìṣòro àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àti ọ̀hágẹlẹ̀ sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ìròyìn ti tó ìjọba létí wípé àwọn ọ̀hágẹlẹ̀ sì ni wọ́n lọ́wọ́ jù nínú ìṣòro ààbò ìpínlẹ̀ Edo. Ó ní ológun mẹ́ta ni wọ́n ṣe léṣe tí wọ́n tún ba ọkọ̀ wọn jẹ́. Bí ó ti ké sí gbogbo ọmọ ìpínlẹ̀ Edo kò ní í fi ṣe ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà kí wọ́n parapọ̀ pẹ̀lú ìjọba láti gbógun ti ìwà ẹgbẹ́ òkùnkùn àti ìpànìyàn nítorí ó lé ní 140 ènìyàn tí wọ́n ti ṣekú pa látàrí ìwà yìí. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ológun tí wọn kò jíṣẹ́ tara wọn, àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ìbá ti sọnù. Ó ní kò bójúmu láti ṣe ìkọlù sí àwọn ológun ní ìlú kankan tàbí agbègbè ní ìpínlẹ̀ Edo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bí àwọn ọmọ orílẹ̀-èdè ṣe ń retí Premium Motor Spirit (PMS) tí a mọ̀ sí bẹtiró láti iléeṣẹ́ ìfọpo Dangote nínú oṣù yìí, àwọn alágbàtà ti wá bẹ̀rẹ̀ sí í fi orúkọ sílẹ̀ pẹ̀lú iléeṣẹ́ Dangote síwájú àkókò tí wọ́n fi rí epo gbé. Èyí ń wáyé bí ẹgbẹ́ alágbàtà epo IPMAN ṣe ní àwọn yóò tẹ̀síwájú láti máa bá iléeṣẹ́ Dangote sọ̀rọ̀ kí wọ́n lè rí gbé epo fún ọmọ ẹgbẹ́ tí kò ní agbára àti rà á lọ́pọ̀ yanturu láti ibi ìfọpo. Oṣù tí ó kọjá ní ààrẹ iléeṣẹ́ Dangote, Aliko Dangote sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ títa epo bẹtiró nínú oṣù kẹfà. Bí ó ti sọ wípé iléeṣẹ́ rẹ̀ yóò fòpin sí kíkó epo wọlé láti òkè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Ìyábọ̀ Òjó ti fi ìdùnnú rẹ̀ hàn sí akẹgbẹ́ rẹ̀ Tonto Dike fún àjọyọ̀ ọjọ́ ìbí ọdún 39. Lánàá ni Dike pé ẹni ọdún 39 (39 years). Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Òjó ti ṣe àpèjúwe Dike gẹ́gẹ́ bí ẹni tí ọkàn rẹ̀ rẹwà. Ó ní báwo ni ìbá ṣe dùn tó bí ọ̀pọ̀ bá lè ṣe alábàápàdé ojú àánú rẹ̀, bí ó ti gbà á ládùúrà kí ó rí gbogbo ìdùnnú tí ó fẹ́ lókè èèpẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.